tí a ṣe rọ̀ mọ́ òpó ìdàgbàsókè 5 tí a ṣàkọlé rẹ̀ ní theme. M tí ó wà nínú theme òpó ìdàgbàsókè 5 wa túmọ̀ sí Making Lagos a 21st Century Economy, tí ó túmọ̀ sí sísọ ìpínlẹ̀ Èkó di tọlọ́rọ̀ ajé ìgbàlódé. Ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ Èkó ṣe kókó. Àwọn iléeṣẹ́ aládàáni la rí gẹ́gẹ́ bí agbátẹrù tó ń gbé ọrọ̀ ajé Èkó dé ibi gíga tó sì ń búrẹ́kẹ́ sí i. Ní gbogbo ọ̀nà ni ìjọba BOS fi ṣetán láti ran àwọn iléeṣẹ́ aládàáni lọ́wọ́ nípa pípèsè àti ṣíṣe àwọn ohun amáyédẹrùn tí yóò mú iṣẹ́ àtòwò rọrùn fún wọn kí iṣẹ́ òwò wọn lè máa gbèrú sí i. A ó rí wípé àwọn oníléeṣẹ́ aládàáni ń jàǹfààní iṣẹ́ àti ojúṣe ìjọba. Èyí ni láti rí i dájú wípé ó rọrùn fún gbogbo oníṣẹ́ aládàáni láti ṣòwò jèrè nílùú Èkó. Ìdàgbàsókè ọrọ̀ ajé ìlú Èkó nílò iná ọba àti ètò ilé gbígbé tó dára. Ìjọba BOS ò sì ní fi ọwọ́ yẹpẹrẹ mú. Ìlú Èkó ìgbàlódé tí gbogbo wa ní ọrọ̀ ajé Èkó tó lọ déédéé ló lè ṣe é. Tẹkinọ́lọ́jì